ọwọ́ ti tẹ Victor Agbalẹ tó ń pe ara rẹ̀ ní Dokita Oyinbo. ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti tẹ afurasí kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Victor Cletus tó ń pe ara rẹ̀ ní akọ́ṣẹ́mọṣẹ́ dókítà òyìnbó lórí ẹ̀sùn pé òun fi ipò náà ja arábìnrin kan ní olè ara àti tẹ̀mí. Cletus ní ìwádìí ti fi hàn wípé Agbalẹ lásán ni nínú ọgbà ilé ìwòsàn Babcock University Teaching Hospital tó wà ní Ìlísàn tí ó ti ń ṣiṣẹ́, tó sì jẹ́ pé arákùnrin yìí ti fi ara rẹ̀ hàn gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ dókítà lórí ìtàkùn ayélujára Snapchat. Eléyìí la gbọ́ pé ó ṣokùnfà bí arábìnrin kan fi sọ ohun tó ń ṣe láàgọ́ ara fún arákùnrin náà. Àmọ́ kàkà tí Cletus ó ṣe ìrànlọ́wọ́ fún arábìnrin yìí lórí bí àìsàn tó ń ṣe yóò ṣe kúrò, ṣe ló tún bá arábìnrin náà lájọṣepọ̀. Nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn CSP Ọmọlọ́lá Odùtọ́lá fi síta lọ́jọ́ Ẹtì Friday láti rí ọ̀rọ̀ ọ̀hún tú síta. Wọ́n ní lẹ́yìn tí arábìnrin náà wá fi ìṣẹ̀lẹ̀ náà tó àwọn létí ni àwọn fi páńpẹ́ òfin gbé Cletus, ẹni tí wọ́n sọ wípé ó lo ìwé ẹ̀rí kántáfìtì láti tan arábìnrin ọ̀hún jẹ. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti wá kóròjú sí ìwà yìí. Ó ní ó burú jáì, kò sì ṣeé máa gbọ́ nígboro ààyè. Bákan náà ló ti rọ àwọn obìnrin láti máa ṣọ́ra ṣe kí wọ́n dẹ́kun fífi ọkàn tán àjèjì.